kí gbogbo wa kú dédé àsìkò yìí, mo kí wa pé ẹ káàárọ̀, mo kí wa pé ẹ káàsán, mo sì kí wa pé ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́ o. Níbikíbi tí ọwọ́jà fídíò yìí tó bá dé, ojú tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di àníjọrò ń gbé sọnù bí òṣì bí ọmọ. Ọmọ ẹni lọ̀la ẹni o, lágbára Elédùmarè, ní fojú sunkún àwọn ọmọ wa o. Ẹrù tábí àmì yìí tú òun ò ní gbé wá ka èmi àti yín máìlé. Àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi, ìkànnì Ẹ̀yà Yorùbá TV náà lẹ tí wò wá. Gẹ́gẹ́ bí mo ṣe máa sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ọmọ ẹni ó ṣe kókó, ọmọ ẹni ṣe pàtàkì torí pé bá a bá ṣiṣẹ́ láàárọ̀ tá a ṣiṣẹ́ lọ́sàn-án tó bá di ní ọjọ́ alẹ́, ọmọ náà lápadà lọ fi ààbọ̀ sí lọ́dọ̀ tí ó máa tọ́jú wa, tí ó máa kẹ́ wa lójú, tí ó máa kẹ́ wa nímú. Ìṣe pé àárọ̀ pa jí o, ní tí mo ń gbìyànjú àti sọ ni pé àárọ̀ nígbà táwa náà wà lọ́dọ̀ tá a wà lópeke, ìgbà ọ̀sán onígbà táwa náà ti di pa ń bímọ tó jẹ́ pé àwa náà ti ń ṣiṣẹ́ àti ní bùkátà pé àmọ́ràn mọ́ lọ léèwé, mò ń fọmọ sẹ́nu iṣẹ́. Ọjọ́ alẹ́ rèé ńláwa náà ti dàgbà tá a ti dọmọdé padà tó jẹ́ pé àti lè jáde yóò fẹ́ di ìnira díẹ̀, àti lè rìn ìrìn tá a máa rìn tẹ́lẹ̀ tá a lè rìn máìlì méjì yóò fẹ́ di ìṣòro láti rìnrìn òpó kan. Ṣùgbọ́n ọmọ tá a bá tọ́ lọ́sàn-án, ọmọ náà rèé òní yóò padà máa ṣìkẹ́ wa tó bá dọjọ́ alẹ́. Lágbára Elédùmarè, àwọn ọmọ wa rèé wọn ò ní rẹ̀dànù lójú wa o láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ mo ṣe sọ, àdúrà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Kí ni tá a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ bíi kíláàsì ní ètò eléyìí ló dálé lórí abala ìfọ̀rọ̀wérọ̀ ni, torí pé a béèrè orúkọ lọ́wọ́ àwọn ọmọ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ń wò yìí, orúkọ wọn àti kíláàsì tí wọ́n wà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ọ̀pọ̀lọpọ̀ àwa òbí rèé ńlá ní àkókò àti ìgbà fún àwọn ọmọ wa mọ́. Iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa mú lọ́kùnkúndùn. Tá bá wá wo òde tá a wà lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ rèé òun ló ti ya pàpà ńlági, ọ̀pọ̀lọpọ̀ ọmọ rèé òun ló ti ń fẹ́wọ́ tó kàákùn nǹkan gidi, ọ̀pọ̀lọpọ̀ ọmọ rèé òun ni ò bọ̀wọ̀ fàgbàlagbà mọ́ látàrí pé kò mọ̀ láìda. Mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, máa yè tó máa tún sọ, ọ̀pọ̀lọpọ̀ àwa tá a dẹni tí ń gbé ìgboro lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwa tá a náà dẹni tó ní mọ́tò, ọ̀pọ̀lọpọ̀ wa rèé abúlé ni wọ́n bí wa sí o. A sì mọ bá ṣe ń ṣe nígbà náà tó jẹ́ pígbà tá a kéré ńgbà náà, ẹni tó bá jù wá lọ lọ́jọ́ orí, bóyá bàbá ló jẹ́ ni, bóyá ìyá ni, bóyá àǹtí ni, kódà ó lè jẹ́ akẹgbẹ́ wa tọ́lọ́run fún ní ìmọ̀ àti òye tó pé dáadáa, yóò máa pa àlọ́ àpamọ̀ fún wa. Ó lè jẹ́ lábẹ́ igi ọdán tí wọ́n tan kú fín, ìyẹn jàǹgó, láńtà àbí fìtílà nígbà náà. Tá bá wá sọ ìtàn náà tán fún wa, wọ́n wá béèrè lọ́wọ́ àgbà náà pé ẹ̀kọ́ wo ni ìwọ rí kọ́ ńbẹ̀? Ẹ̀kọ́ tí a bá rí kọ́, bí ó fi ṣe òdiwọ̀n ilé ayé rẹ̀. Tí bí náà bá sọ̀rọ̀, wọ́n béèrè lọ́wọ́ rẹ̀, a ló torí ẹ̀kọ́ kan yóò torí dìmú nínú ọ̀rọ̀ tí bí sọ. Ṣùgbọ́n tá a bá wá wo ayé òde tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwa òbí rèé a ní àkókò fún àwọn ọmọ wa mọ́. Iṣẹ́ ńlá mú lọ́kùnkúndùn. Mo sì máa ń sọ pé ọmọ ẹni lọ̀la ẹni. Bá a bá ṣiṣẹ́ láàárọ̀, tá a ṣiṣẹ́ lọ́sàn-án tó bá dọjọ́ alẹ́, a ní lè ṣiṣẹ́ mọ́ o. Ọmọ tá a bá tọ́, òní yóò máa ṣìkẹ́ wa, òní yóò máa fún wa ní jíjẹ, òní yóò máa fún wa ní mímu, torí pé ọmọ ẹni lọ̀la ẹni. Àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. A kọ́kọ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa, a kọ́kọ́ kọ́ wọn ní abidihe, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ̀, kódà àgbàlagbà míì gò mọ̀, kò mọ̀ abidi. A máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa, a tó wá máa ka ìtàn àròkọ, a máa béèrè lọ́wọ́ pé ẹ̀kọ́ wo ni ìwọ rí kọ́ ńbẹ̀, wọ́n ò tó sọ fún wa ẹ̀kọ́ tán bá rí kọ́ ńbẹ̀. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó wò yín káàkiri àgbáńlá ayé. Orúkọ mi ni Àdúràgbà Mútù. Kí lorúkọ tiẹ̀? Orúkọ mi ni Ayátúláì Àdúràgbà. Orúkọ wọn ni wọ́n ti dárúkọ yẹn. Ní báyìí bí bá ṣe ń sọ, ẹ máa sọ tẹ̀lé mi. A kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Kí ni mo pè é? Álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Kí ni mo pè é? Álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èdè Gẹ̀ẹ́sì, ìyẹn Íńgílíìsì, òun náà ní álífábẹ́ẹ̀tì tiẹ̀. Ó ní A, B, C, D, E, F, G, H, I, J, K àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú èdè Yorùbá náà, àwa náà ní álífábẹ́ẹ̀tì tiwa. Álífábẹ́ẹ̀tì tiwa tá a nínú èdè Yorùbá, òun ló bẹ̀rẹ̀ láti A, B, D, E, F, G, B, I, I, J, K, L, M, N, O, P, R, S, Ṣ, T, U, W, Y. Kí ni ẹ̀kọ́ tí à ń kọ́ yín?
Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. lẹ́ẹ̀kan sí i. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ó yẹ jẹ́ ká kà á lẹ́ẹ̀kan sí i. A A, A A, B B, D D, E A, Ẹ Ẹ, F F, G G, B B, I I, I J G, K L L, M M, N N, O O, Ọ O, P R S Ş T U W Y. Ìyẹn ni álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ǹjẹ́ ó yé yín yékéyéké bá a ṣe kọ́ yín kíláàsì èdè Yorùbá la wà? Ǹjẹ́ ó yé yín yékéyéké? Ǹjẹ́ ó yé yín yékéyéké? Álífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni la ti kọ́ wọn. A dẹ̀ rí pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé náà, ẹ̀yin náà ò rí ẹ̀kọ́ kọ́ lára álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ìtàn àròkọ òun ló kàn tí a ó ṣe báyìí. Bí a bá yìí ṣe ń kà á, ọgbọ́n tẹ́ ẹ bá rí kọ́ńbẹ̀, màá béèrè ìbéèrè lọ́wọ́ yín, ẹ sì sọ fún mi. Ní ayé ọjọ́un, ọmọdékùnrin kan bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Tìmílẹ́yìn. Tìmílẹ́yìn rèé, òun nìkan ni àwọn òbí rẹ̀ bí. Ó sì jẹ́ ọmọ ọdún 6 nígbà náà. Àwọn òbí Tìmílẹ́yìn rèé, wọ́n jẹ́ ẹni tí ò lówó, wọ́n jẹ́ ẹni tí ò lọ́lá, wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe wàhálà kí wọ́n tó tọ́ Tìmílẹ́yìn ni. Ìyá Tìmílẹ́yìn rèé, ẹja ní ń tà láàrin ọjà. Bàbá Tìmílẹ́yìn sì rèé, iṣẹ́ àgbẹ̀ ìníṣẹ́ tó yàn láàyò. Gbogbo bí wọ́n ṣe ń ṣe wàhálà yìí, wọ́n fi ń tọ́ Tìmílẹ́yìn. Wọ́n gbìyànjú àti bímọ lé Tìmílẹ́yìn, ṣùgbọ́n Ọlọ́run ò tí ì jogún ọmọ míì fún ìyá Tìmílẹ́yìn. Wọ́n ń tọ́ Tìmílẹ́yìn, wọ́n ń gbìyànjú, wọ́n ń tọ́ o. Ní ọjọ́ kan, nígbà tí wọ́n jẹun yó bákán níta, wọ́n bá sọ fún Tìmílẹ́yìn pé, Tìmílẹ́yìn, lọ bá bomi wá nínú ilé. Nígbà tí Tìmílẹ́yìn ó dénú ilé, Tìmílẹ́yìn bẹ̀rẹ̀ sí ní pariwo lójijì. Ẹ̀rù bà bàbá àti ìyá rẹ̀, wọ́n sáré gìrìgìrì ó dínú ilé. Nígbà tí wọ́n dénú ilé, wọ́n bá Tìmílẹ́yìn tí ata ọbẹ̀ tó ti dà sí ní gbogbo orí. Tìmílẹ́yìn pariwo, ojú mi ò, ojú mi ò, bá mi, mọ́ mi, ojú mi ò, mi mà rína mọ́, ẹ ṣàánú mi, ojú mi ò. Lẹ́nu kan, àwọn bàbá rẹ̀ wọ́n tiẹ̀ kọ́kọ́ sáré ná kán tó máa béèrè pé kí ni tó ṣẹlẹ̀. Ó ṣe jẹ́ ọmọ ọdún 6, ó jẹ́ ọmọ tó jẹ́ pé ó mọ tí ń ṣe, ó dẹ̀ jẹ́ ọmọ tó jáfáfá dáadáa. Nígbà tí wọ́n gbé Tìmílẹ́yìn, wọ́n sáré gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn. Wọ́n ṣàbá ṣe ojú rẹ̀, ó rínà dáadáa. Ibẹ̀ làwọn òbí rẹ̀ ti béèrè pé kí ni tó ṣẹlẹ̀. Ó wá jẹ́wọ́ fáwọn òbí rẹ̀. Ó ní kí wọ́n dáríjì òun. Ó yẹ ọmọ kékeré òun, ó jẹ́ ọmọ tó jáfáfá gẹ́gẹ́ bí mo ṣe sọ. Tán bá léèyàn jáfáfá lédè Gẹ̀ẹ́sì tá a yá lò, kán léèyàn sharp. Tìmílẹ́yìn sọ, ó tọrọ àforíjì lọ́wọ́ bàbá àti ìyá rẹ̀ pé ẹ dáríjì mí màmá mi, ẹ dáríjì mí bàbá mi, mi ì ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní kí ni tó ṣẹlẹ̀. Ó ní bí orí pèpéle bíi tí tán bá pe nǹkan ní pèpéle, bí orí òkè ni wọ́n pè ní pèpéle. Ó ní bí pèpéle tẹ́ ẹ gbé ọbẹ̀ sí, ibẹ̀ lòun ti gbìyànjú láti fẹ́ jí ẹran jẹ nínú ìsasùn. Ìsasùn ni wọ́n ń pè ní pot. Ipò ń gbìyànjú àti jí ẹran jẹ nínú ìsasùn. Ó ní bóun ṣe gbìyànjú àti jí ẹran jẹ, tóun ní kó ń gun àpótí báyìí, tóun fọwọ́ kan mú ìsasùn tó wà lórí pèpéle òun, ibẹ̀ ni ẹsẹ̀ òun ti yẹ̀. Bẹ́ẹ̀ ni ìkòkò tóun fọwọ́ kan, ìkòkò ọbẹ̀ ló yí dà lé òun lórí. Ìyá Tìmílẹ́yìn ni, ìwọ ọmọ yìí, ó lè kéré lóòótọ́, ṣùgbọ́n nítorí pé wọ́n nìkan la bí, a gbọ́dọ̀ tọ́ ọ dáadáa. Ìyá rẹ̀ mú etí rẹ̀, ó lọ́ etí Tìmílẹ́yìn. Ó ní ṣọ́ọ̀ṣì bí àbọ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́, lòun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ìyá rẹ̀ ní, bó o ṣe jẹ́ ọmọ kékeré tó jẹ́ ọmọ ọdún 6 yìí, báwọn bá ń jẹun, ẹran odidi kan làwọn máa ń fún ọ. Àwọn ò wá mọ̀ pé o tó lójú kòkòrò láti lọ máa jí ẹran jẹ nínú ìsasùn. Tìmílẹ́yìn sáà ń sunkún bóyá jẹ́ ọmọ ọdún 6, ó ń bẹ àwọn òbí ẹ̀ pé kí wọ́n dáríjì òun, ipò òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn bàbá rẹ̀ náà wá rántí pé wọ́n ní bí èèyàn bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí, èèyàn ò fi tòsì, èèyàn ò fi fà á mọ́ra. Àwọn òbí Tìmílẹ́yìn wọ́n fà á mọ́ra, wọ́n wá sọ pé má ṣe bẹ́ẹ̀ mọ́, torí pé ẹni tó bá jalè wọ́n máa ń parú ẹni bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni Tìmílẹ́yìn sunkún ló dì mọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Àkókò ìbéèrè la wá wà yìí. Ṣé ẹ ti gbọ́? Ẹ gbọ́ tán dáadáa. Àkọ́kọ́ ná,
kí ni ìtàn tá a sọ yìí ẹ̀kọ́ wo ilẹ̀ yìí rí kọ́ níbẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ Ayatollah Ado-Agba. ká má mọ sojú kòkòrò. Amatullah Ado-Agba ẹ̀kọ́ wo ni ìwọ rí kọ́ nínú ìtàn tá a sọ yìí. ó sọ pé ká má mọ sojú kòkòrò pé ojú kòkòrò kò dáa. ǹjẹ́ ẹ tún rí kí ni Tìmílẹ́yìn ṣe kí ni kí la lè pè nǹkan tí Tìmílẹ́yìn ṣe o. ó jalè. ó jalè. ọmọ ọdún mélòó ni Tìmílẹ́yìn. ọmọ ọdún 6. ọmọ ọdún 6 kí ni wọ́n ń pè ní 6. 6. 6 ọmọ ọdún 6. ǹjẹ́ ẹ tiẹ̀ lè kọ́ nìkan fún mi tó jẹ́ pé kí ni wọ́n ò fò lè ṣe láyé tí mo yẹ máa kọ́ tẹ̀lé mi kí ni wọ́n ò fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n ò fò lè ṣe láyé tí mo wá kàkà kí n jalè máa kúkú ṣiṣẹ́ kí ni wọ́n ò fò lè ṣe láyé. ẹni bá jalè adélé ẹjọ́ ẹni bá jalè adélé ẹjọ́ adélé ẹjọ́ fẹ́ wọn sí lẹ́sẹ̀ fẹ́ wọn sí lẹ́sẹ̀ ó délé ẹjọ́ kí ni wọ́n ò fò lè ṣe láyé tí mo wá. ẹ máa tán pè lẹ́wọ̀n handcuff ẹni tó bá ti jalè wọ́n ò fi handcuff sí lọ́wọ́ bí ilé ti jalè wọ́n wá ìgbà náà rèé wọ́n ń ṣe lásìkò tá a wáyé náà ṣùgbọ́n kò dàbí tìgbà náà nígbà náà rèé tán bá ti lè gbá ẹnìkan mú tó bá jalè tán rí i pé yes ògbóǹtarìgì ògbójú olè ni wọ́n wá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n fi sí ní ọwọ́ wọ́n fi dè lẹ́wọ́ àtẹsẹ̀ ìyẹn handcuff ẹ̀wọ̀n ni wọ́n pè tán bá ti wá fi sí lọ́wọ́ àtẹsẹ̀ wọ́n wá tán bá ti dájọ́ fún tán gbé lọ ilé ẹjọ́ adájọ́ wa lè dájọ́ fún kódà ó jalè o ẹ lọ fi ẹ̀yìn rẹ̀ ti àgbá ni wọ́n ń pè ní kíní dúrọ́ọ̀mù tí wọ́n fi ń pọnmi kò kìí so ní ki irin náà ń pè wọ́n wá fi ẹ̀yìn rẹ̀ ti àgbá wọ́n wá wé lókùn wọ́n fi okùn wọ́n fi so mọ́ bí àgbá yẹn wọ́n wá pe àwọn sójà mẹ́ta tí wọ́n dá tọ́ nínú ká yí ìbọn wọ́n wá yìnbọn wọ́n ní ó yá wọ́n á máa pèsè fún wọn ó yá are you ready ṣé ẹ ti ṣe tán ó yẹ ẹ sún sẹ́yìn ẹ nàbọn yín sókè tán bá ti ṣe báwa ẹ̀ wọ́n wá mú ìbọn wọ́n á ní ẹ dàbọ̀ bò ó wọ́n kàn dàbọ̀ bò ní gbàgbà wọ́n yìnbọn fún ó kú nìyẹn ó jèrè kíni kí ló jèrè ń. ó jèrè olè jíjà kí ni ó kọ́ wa pé ká má máa jalè. ká má mọ jalè wọn ní táwọn òbí wa fún wa ká mọ nítẹ́lọ́rùn. ká mọ nítẹ́lọ́rùn ọmọ tí ò bá nítẹ́lọ́rùn kí ni yóò ṣe. yóò jalè yóò ṣe kí ni. yóò jalè. kí ni nǹkan tá a kọ́kọ́ kọ́ yín nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a kọ́kọ́ kọ́ yín tá a kọ́kọ́ kà kí ni nǹkan náà. kí ni wọ́n fò lè ṣe láyé. kí ni nǹkan tá a kọ́kọ́ kọ́ yín kó tó di pa bẹ̀rẹ̀ tán. abidi alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ìwọ ò fi ẹ̀mí bá mi lọ àbí o ò fi ẹ̀mí o ò fi bá mi lọ kí ni mo lára kọ́kọ́ kà. alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ọmọ kékeré máa ń fi ẹ̀mí sí ẹ̀kọ́ rẹ̀ ni láti lè jẹ́ kí inú àwọn òbí rẹ̀ kó máa dùn pé ọmọ mi rèé ó ń kọjú mọ́ ẹ̀kọ́ rẹ̀ ọmọ tí kò bá ṣe dáadáa nínú ètò ẹ̀kọ́ rẹ̀ tó fìdí rẹmi wálé inú àwọn òbí irú ọmọ bẹ́ẹ̀ kò ní dùn ìdí nìyẹn tó fi jẹ́ pé tí wọ́n bá ń kọ́ yín níṣẹ́ nínú kíláàsì ẹ gbìyànjú àti fi gbogbo ẹ̀mí síbẹ̀ torí pé ọmọ kékeré ni yín ẹ tí ní bùkátà kankan tẹ́ ń rò àwọn òbí yín náà ń ṣe wàhálà bẹ́ẹ̀ sì jẹun bẹ́ẹ̀ sì wọṣọ bí wọ́n ṣe sanwó iléèwé yín ihun tí àwọn òbí ń retí látọ̀dọ̀ ẹ̀yin ọmọ ni wípé tẹ́ ẹ bá ti dénú kíláàsì yín ẹ jókòó tí tíṣà bá ti ń kọ́ yín ìyẹn olùkọ́ yín tó bá tún ń kọ́ yín nínú kíláàsì ẹ farabalẹ̀ ẹ tẹ́tí sí tí olùkọ́ yín tó bá ń kọ́ yín tí olùkọ́ bá wá ṣàlàyé àwọn nǹkan kan tí ò bá yé yín ẹ gbìyànjú àti béèrè torí pé ìdí nìyẹn tí àwọn òbí yín fi ń sanwó iléèwé tẹ́ bá béèrè lọ́wọ́ olùkọ́ yín pé olùkọ́ mi o ìtẹ́ ẹ ṣàlàyé ní apá bí kò yé mi ẹ dákẹ́ bá ń tún sọ tẹ́ bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ olùkọ́ yín tó olùkọ́ yín bá lọ jágbe mọ́ yín ẹ sọ fún àwọn òbí yín lé torí pé tẹ́ ẹ bá sọ fún àwọn òbí yín lé mo nígbàgbọ́ pé àwọn òbí yín rè wọ́n tẹ̀lé yín lọ lọ́jọ́ kejì láti lọ béèrè lọ́wọ́ olùkọ́ yín pé ṣé lóòótọ́ ó ní pé ẹ jágbe mọ́ lágbájá nígbà tó béèrè ìbéèrè tí ò yé mo sì nígbà pé òun náà rèé yóò ṣe àtúnṣe lórí ibi tó bá kù díẹ̀ sí lágbára Ọlọ́run ọba Elédùmarè Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ wa Ọlọ́run jẹ́ kí wọ́n yáre ẹni tí a sọ lónìí àkọ́kọ́ kọ́ alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ẹlẹ́kejì òun la ti sọ̀rọ̀ nípa ìtàn àròkọ nípa olè jíjà pé olè ò dá o ẹ̀yin ọmọdé ẹ má jalè èyí tí wọ́n bá ti fún yín ẹ jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn àwọn àgbà bọ̀ wọ́n ní ìtẹ́lọ́rùn tẹ́ ẹ rí yẹn ó ṣàgbà ohun gbogbo ọmọ tó bá ti ní ìtẹ́lọ́rùn lórí táwọn òbí rẹ̀ bá fún irú ọmọ bẹ́ẹ̀ rèé yóò jọmọ rí láwùjọ yóò jọmọ pàtàkì láwùjọ torí pé tá a bá wo àwọn ààrẹ wa wọn ò jalè
wọ́n kọjú mọ́ ẹ̀kọ́ wọn ó ní wọ́n fi débi tí wọ́n dé o tá a bá wo àwọn gómìnà sẹ́nítọ̀ tá a bá wò wọ́n kọjú mọ́ ìwé wọn ó ní wọ́n fi débi tí wọ́n dé o torí pé tó bá yẹ pé jalè ni wọn ó ti gbá wọn mú ó sì ti pa wọ́n dànù tó bá ti pa wọ́n dànù wọn ò ní lè di tí wọ́n dì lónìí torí pé wọn ò jalè wọ́n ní ìtẹ́lọ́rùn lórí táwọn òbí wọn fún wọn ìwọ tó ń wò mí ńlé ìwọ náà gbìyànjú láti ní ìtẹ́lọ́rùn lórí tí wọ́n bá fún ọ ẹ wo Tìmílẹ́yìn Ọlọ́run ọba ló mú i ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn òbí rẹ̀ wọn ò fura sí nígbà tọ́lọ́run ó padà mú ìkòkò ọbẹ̀ olódàlé lórí tí gbogbo ata bọ́ sí lójú ní pariwo màámi ẹ ṣàánú mi bàámi ẹ ṣàánú mi mi ì rí nà mọ́ nítorí pé ó fẹ́ jí ẹran jẹ nínú ìkòkò sásùn àwọn òbí rẹ̀ sì tún rèé wọ́n tún kẹ́ lójú wọn ó tún fún ní ẹran odidi kan láti lè jẹ ó lè ó dá o ntẹ bá ti ní ẹjọ́ tẹ́yìn lọ́rùn ẹjá tó jọ kọrin ilé ẹ̀kan sí bí bá ti kọ ẹ mọ ọkọ tẹ̀lé mi kí ni n ó fò lè ṣe láyé tí mo wá. Kí ni n ó fò lè ṣe láyé tí mo wá. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Kàkà kí n jalè máa kúkú ṣiṣẹ́. Kàkà kí n jalè máa kúkú ṣiṣẹ́. Kí ni n ó fò lè ṣe láyé tí mo wá. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Ní tán gbìyànjú àti sọ ni pé wọ́n ó padà yẹgi fún ni tó ní ẹ yẹgi fún ẹ fokùn sí lọ́nà àbí ẹ̀yìn bá pa ẹni tó bá ti jalè. Kọ́lọ́ ọba Elédùmarè kó mọ̀ sí yín ní ọmọ olè o ó ṣe é ní àrídùnnú ọmọ fáwọn òbí yín o kọ́lọ́ ọba kó ṣe é ní ọmọ olùtútù ojú fáwọn òbí yín lágbára Elédùmarè. Ẹ ṣé púpọ̀ gbogbo ojú tó mi káàkiri àgbáńlá ayé gbogbo mẹ́ni kọ̀ọ̀kan pátá Ọlọ́run jẹ́ kí wọ́n yàre Ọlọ́run ò ní fi ọmọ wa kò ní fi pa á lẹ́kún gẹ́gẹ́ mo sì máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹja ní àkókò àti ìgbà fún àwọn ọmọ wa tá a bá rí nǹkan tó jẹ́ kó lè ṣe àwọn ọmọ wa láǹfààní ní orí ìtàkùn ayélujára látàrí pásìkò tá a wà yìí ayé ti lu jára ẹja pa ọmọ wa jókòó ká plé rẹ̀ ká tẹ̀ ẹ́ sí wọn létí káwọn náà gbọ́ tó ti yé káwọn náà gbọ́ tó bá gbọ́ kẹ́ wá béèrè ẹ̀kọ́ táwọn náà rí kọ́ńbẹ̀ torí pé tá a bá wà síkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ka nǹkan tó jẹ́ pé olè ó ti kà á kún nǹkan gidi wọn lọ́mọ yín ó ṣàgbàfọ̀ ń kaṣọ wálé ẹrú jì olè ọ̀pọ̀lọpọ̀ òbí inú tiẹ̀ náà máa dùn ọmọ mi náà ti ń ra nǹkan fún mi ló ń jẹ ọmọ tí ò tí ì tó kó máa jẹ tó jẹ́ pé ọ̀nà tọmọ rẹ̀ ń gbà tó fi ń rí nǹkan náà kì í ṣe nǹkan tó dáa Ọlọ́run bá rèé yóò jẹ́ káwọn ọmọ wa yáre o a ní fojú sunkún ọmọ o ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa o ìyókù yóò tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè èmi ò ní dòkú ẹ̀yin náà ò ní dòkú àní gbọ́ burú síra wa o àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi bẹ́ẹ̀ ṣé wọ́n kàn ní Ẹ̀yà Yorùbá TV ẹ máa bá wa share ẹ máa like ẹ dẹ̀ máa comment ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa láti lè máa mọ àwọn ètò lọ́kùn òjọ̀kan tó bá ń lọ níkànnì yìí nǹkan ò ní ṣe wá àwa làá máa ṣe nǹkan ká ní ọjọ́ rere ẹ bá juwọ́ sí gbogbo àwọn tó wò yín káàkiri ẹ sọ pé ó dàbọ̀ o ká ní ọjọ́ rere o a ní gbúrò aburú síra wa o ẹ ní dòkú àwa náà ò ní dòkú láṣẹ Èdùmàrè ó dàbọ̀ o.